Alaroye máa wí o. Nítorí bí ẹgbẹ́ APC ṣe ń lérí kiri, Adeleke kìlọ̀ fún Ganduje. Gómìnà Ademola ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Abdullahi Ganduje tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC pé àwọn yóò rí i dájú pé ẹgbẹ́ àwọn tún gba ìpínlẹ̀ Ọ̀ṣun àti Ọ̀yọ́ lápá ìhà gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí lẹ́yìn tí wọ́n jáwé olúborí nínú ìbò gómìnà Ondo tó ṣẹ̀ṣẹ̀ parí yìí. Adeleke tó sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed fi síta sọ pé ọ̀rọ̀ tí Ganduje sọ nígbà tó ní gbogbo ilẹ̀ Yorùbá làwọn APC yóò gbà wà láti da ẹkùn gúúsù ìwọ̀ oòrùn yìí rú ni bẹ́ẹ̀ ló tún lè dá ọ̀tẹ̀ àti wàhálà gidi sílẹ̀. Ó sọ báyìí sí pé gẹ́gẹ́ bí olóṣèlú tó dúró re èèyàn yóò rò pé ó yẹ kí dókítà Ganduje mọ̀ pé ọ̀rọ̀ ìdíje sípò òṣèlú wà lọ́wọ́ àwọn èèyàn agbègbè ibẹ̀ àti pé nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Edo àti Ondo yàtọ̀ gédégbé sí ohun tó ń ṣẹlẹ̀ nídìí òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun. Tó bá jẹ́ pé lóòótọ́ ni dókítà Ganduje bá nífẹ̀ẹ́ ààrẹ wa dénú, kí ló dé tó ń gbèrò láti da ẹkùn ibi tí ààrẹ ti wá rú pẹ̀lú bó ṣe ń lérí léka níta gbangba láti da òfin ètò ìdìbò rú tó sì ń lérí kiri pé bí àwọn ṣe gba ìpínlẹ̀ Ondo àti Edo làwọn máa gba àwọn ìpínlẹ̀ Yorùbá tó kù. Gbogbo bó ṣe ń dúnkokò láti gba ìpínlẹ̀ àwọn ẹgbẹ́ alátakò yìí, olórí ẹgbẹ́ APC ń fojú tẹ́ńbẹ́lú agbára ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwa Yorùbá ni o. Àwọn Yorùbá kò wo ti ẹgbẹ́ òṣèlú tó yàtọ̀ nígbà tí wọ́n gba ààrẹ tó wà nípò tọwọ́ tẹsẹ̀ lálejò. Tó bá jẹ́ pé láti ara àìmọ̀kan ni ohun tí adarí ẹgbẹ́ APC yìí ń sọ, a jẹ́ pé a máa ránṣẹ́ sí i láti wá kọ́ nípa ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun láti lè mọ̀ dáadáa nípa bí ètò òṣèlú ìpínlẹ̀ yìí kò ṣe dúró rí gidi kí ó sì lè mọ̀ pé nǹkan tó wáyé nípínlẹ̀ Edo àti Ondo kò lè jọ bẹ́ẹ̀ kó wáyé ládùúgbò tiwa níbí. Nípínlẹ̀ Ọ̀ṣun lójoojúmọ́ ni ẹgbẹ́ PDP tó wà nípò ń gbàlejò ogunlọ́gọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n wá darapọ̀ mọ́ wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí àpátápààrà ni ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun o, tí alága ẹgbẹ́ òṣèlú tí kò rí ìpínlẹ̀ tòun alára gbà fún ẹgbẹ́ wọn tí kò sì tún rí àṣẹ gbà láti ọ̀dọ̀ ààrẹ láti lè dá wàhálà sílẹ̀ lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí kò lè rí gbà rárá. Ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀ṣun fẹsẹ̀ múlẹ̀ ju kí wọ́n máa halẹ̀ mọ́ tàbí kí àwọn olè ètò ìdìbò kan pé àwọn máa gbà wọlé lọ. Bẹ́ẹ̀ sì ni gómìnà Adeleke sì jẹ́ olókìkí aṣáájú tó jẹ́ àrà ọ̀tọ̀ tí ipò rẹ̀ lásìkò yìí tàbí lọ́dún 2026 kò lè ṣeé jágbà lọ́wọ́ àwọn ọ̀tá ìjọba àwarawa kankan. Gbogbo ọ̀rọ̀ tí Adeleke gba ẹnu agbẹnusọ ẹ̀ sọ yìí wáyé lẹ́yìn tí Ganduje kéde ìpinnu ẹgbẹ́ òṣèlú APC láti gba gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá fún ẹgbẹ́ wọn. Lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 17 oṣù kọkànlá ọdún yìí lẹ́yìn tí wọ́n parí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ondo ní Ganduje sọ̀rọ̀ náà pé àwọn gbé ìgbésẹ̀ ọ̀hún láti fẹsẹ̀ ẹgbẹ́ APC múlẹ̀ dáadáa ní agbègbè tí àwọn fojú sùn ni. Lẹ́yìn tí wọ́n ti jáwé olúborí nípínlẹ̀ Ondo, ìdánilójú wà fún Ganduje gẹ́gẹ́ bó ṣe wí pé àwọn lè gba gbogbo ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Ọkùnrin náà sọ báyìí pé àwọn ibi tí a fojú sùn báyìí ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ìyẹn South West. Ó ní ọkàn òun balẹ̀ pé ẹgbẹ́ àwọn lè parí iṣẹ́ ẹ̀ nílẹ̀ Yorùbá kí wọ́n sì kó ìpínlẹ̀ méjì yòókù ìyẹn Ọ̀yọ́ àti Ọ̀ṣun sí abẹ́ àmbúradà ẹgbẹ́ APC. Eléyìí gan-an ló bí gómìnà Ademola Adeleke nínú. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.